Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Kò sí mímí ilé ètò ní kò sí mímí ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà o, tí ẹ fi kà wá mọ́ àwọn alààyè ọkàn lẹ́ni o. Ọ̀pọ̀ ọjọ́ rọ̀ ilẹ̀ fi mu ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí o. A dúpẹ́ Ọlọ́run ìyanu ilẹ̀ ògbé wa mi. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ náà tí ọ̀gbọ́n lè ní kó ṣe ayé àti ọkàn wọn yín rẹ̀. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù ń lọ wa. Àmín àmín lórúkọ Jésù. Kò sí mímí ilé ètò ní kò sí mímí. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí ni àwọn orúkọ Jésù. Àwọn orúkọ Jésù. A fẹ́ gbé ìyanu yẹ̀wò. Ìyanu ọ̀kan nínú orúkọ Jésù. A mú bíbélì kíkà wá nínú ìwé Àìsáyà orí 9 ẹsẹ̀ 6 tí ó kà báyìí pé nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò wà ní èjìká rẹ̀, a ó máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀ràn, ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Ìyanu la fẹ́ gbéyẹ̀wò nínú orúkọ Jésù lénìí. Ìyanu gẹ́gẹ́ bí a ti kà. Kí ni à ń pè ní ìyanu? Yorùbá sọ pé ìyanu jẹ́ ohun tí ó yani lẹ́nu, àwòyanu, ìyanu. Ẹ mọ̀ pé kò sí bá ṣe máa pè ìyanu náà tá à ní ìyanu tẹ́lẹ̀. Ìyanu, ohun tí ó yani lẹ́nu, òun ni à ń pè ní ìyanu. Tá a bá sọ̀rọ̀ nípa ìyanu, bàbá wòlíì kan máa ń sọ pé a ní tí tírélà tó bá gbé ọ̀kadà tó bá gbọ́kadà lọ, ìyẹn ò kìí ṣe ìyanu, normal thing nìyẹn. Ṣùgbọ́n tí ọ̀kadà tó bá wá tírélà, tọ́kadà ń wọ́ tírélà lọ, tó ń wọ́ lọ, àwọn èèyàn sọ pé ẹ má bọ̀, ẹ wá wò, eléyìí tún yani lẹ́nu. Ìyẹn gangan ni ìyanu. Ìyanu tí ó máa ṣẹlẹ̀ sí wa, tí àwọn ènìyàn fi máa pera wọn pé ẹ má bọ̀, ẹ wá wò lágbájá, ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ọlọ́run yóò fi bẹ̀ ìwọ àti èmi wò lórúkọ Jésù ní àkókò yìí. Àmín. Ìyanu bíi 3 ni mo fẹ́ gbéyẹ̀wò lórí ètò kò sí mímí lẹ́ni. Ìyanu àkọ́kọ́, bàbá kan ló sọ ẹ̀rí yìí. Ó ní ìyàwó òun ní motherless home. Ó wá ní ọmọ tí wọ́n gbé wá sí motherless home yìí. Ọmọ yẹn ṣe mọ̀ pé tí ọmọ bá wà nínú aláboyún, ọmọ yẹn máa bend ni, ó máa tẹrí, ó máa bend sí inú aláboyún. Nígbà tí wọ́n bí ọmọ yìí ìgbà tó bó ṣe bend nínú aláboyún yẹn náà, bẹ́ẹ̀ náà ló ṣe wà tó fi ń dàgbà. Kò dúró, kò stretch pé kí èèyàn dúró bí èèyàn ṣe ń dúró. Ó tẹ̀ báyìí, ó tẹ̀ kòlòbà sísàlẹ̀, bẹ́ẹ̀ ló fi ń dàgbà. Tó jẹ́ wípé tó bá fẹ́ fún lóúnjẹ, ẹ máa bẹ̀rẹ̀ bí ìgbà tí ẹ bá fẹ́ fún ọyàn màálùú lábẹ́ nísàlẹ̀. Bẹ́ẹ̀ lẹ ṣe máa fún lóúnjẹ nítorí ó ti tẹ̀. Gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé Lúùkù orí 13 ẹsẹ̀ 16. Ọmọbìnrin Abraham tí ó tẹ̀, tí Jésù mú lára dá ní ọjọ́ ìsinmi, tí àwọn Farisí wá sọ pé kí ló dé tó fi mú lára dá? Jésù wá béèrè lọ́wọ́ wọn pé ṣé kò wá tọ́ kí a mú ọmọbìnrin Abraham yìí lára dá ní ọjọ́ ìsinmi? Ìyẹn ibẹ̀ yẹn kọ́ là ń lọ, mo kàn fi wé ọ̀rọ̀ ni. Bẹ́ẹ̀ ni ọmọkùnrin yìí ṣe tẹ̀ kòlòbà. Ọdún bíi 6 ni àwọn òbí rẹ̀ ti gbé sílẹ̀, wọn padà wá wò nítorí condition tó wà. Ṣùgbọ́n àwọn tó ní motherless home yẹn, wọ́n máa ń gbàdúrà fún lójoojúmọ́ pé Olúwa rántí lágbájá o, bá a yanjú ọ̀rọ̀ ẹ o, bá wa dá sọ́rọ̀ ẹ o. Òun náà lèmi náà sọ fún ọ wípé kó má dákẹ́ o, àwí ìyanu máa sọ nítorí Ọlọ́run ń gbọ́. Lọ́jọ́ tí Ọlọ́run dá sọ́rọ̀ ọmọ yìí, wọ́n ní ọmọ yẹn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dìde pẹ̀lú bó ṣe tẹ̀ yẹn. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dìde, ó dẹ̀ dìde, ó stretch, ó dìde, ó nà, ó dẹ̀ nà dúró, normal nínà dúró, ó nà dúró, ó sì bẹ̀rẹ̀ sí ní gbẹ́sẹ̀, ó sì rìn. Nígbà tó tún rìn tán, ó tún bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. Ṣé ìyanu nìyẹn àbí ìyanu kọ́? Ìyanu ni. Àwọn ìyanu àkànṣe ìyanu nìyẹn. Ó ní nígbà tí ìyàwó òun tó ní motherless home yẹn rí ọmọ yẹn, ó dẹ̀ ń sọkún, ó ń ké, ara ẹ̀ ń gbọ̀n pé Olúwa, àṣé bó ṣe ń ṣiṣẹ́ ìyanu eléyìí, mo gbàdúrà iṣẹ́ ìyanu tá gbomijó ayọ̀ lójú wa, Ọlọ́run yóò ṣe fún wa kí ọdún yìí tó parí lórúkọ Jésù. Ìyanu kejì ní nígbà tí ọkùnrin kan tó wá fún wash overnight, Daddy G ó wá declare pé àwọn ṣàdúrà pé ẹnìkan ní ọdún tuntun tó máa wọ̀ yìí á nílé lórí, Ọlọ́run á fún nílé, á pèsè ilé fún. Ní ẹni yẹn tó jẹ́ security ló bá pariwo pé àmín o lórúkọ Jésù. Bọ́lọ̀ ṣe máa pèsè ilé kò mọ́ o. Ṣùgbọ́n nígbà tó di January ló wá lọ kí ọ̀gá ẹ̀ wo ó drive in, ó bá kí ọ̀gá ẹ pẹ̀lẹ́ happy new year kìnìkan compliment of the season, akó àràjọ ọdún. Ọ̀gá béèrè pé Mr. Alágbájá, ṣé mo ti fún yín lẹ́bùn ọdún? Bàbá
kú ọdún ẹ wá bá mi lọ́fíìsì lókè òun náà bá lọ sókè ẹ pẹ̀lẹ́ ọ̀gá a kú ọdún a kú àlàjọ ọdún ẹ̀mí àṣẹ púpọ̀ ẹ̀yin lẹni kí n wá rí yín sà ṣé àbò ọdún tí mo promise ẹ pé mo fẹ́ fún ẹyẹ ni ó ní bẹ́ẹ̀ ni sà òun náà ni mo wá rí yín fún oníṣòrí ilé yìí kọ́kọ́rọ́ ilé leléyìí mo nílé yẹn síbì kan ṣùgbọ́n mi ì lò ó mo kàn rà síbẹ̀ ni ìwọ gbà mo fún ẹ máa lò ó ìyẹn ó bá kọ́kọ́ gba kọ́kọ́rọ́ náà ó kọ́kọ́ dé sàlẹ̀ pé ṣé mò ń lálàá ni ẹ jí mi tó bá jẹ́ pàlà ni àwọn iṣẹ́ ìyanu tó padà wípé à ń lálàá ọlọ́run á gbé káwa mọ́lé lórúkọ Jésù ó lọ sílé yẹn orílẹ̀ o 3 bedroom flat cháchá ó tún wá padà wá lọ́jọ́ kejì ló bá tún dọ̀bálẹ̀ ọ̀gá ẹ ṣé àná ọ̀gá ẹ ṣé o ọ̀gá wa ní ok ibẹ̀ yẹn ṣé àwọn chair wà ń bẹ̀ àwọn TV àwọn fridge and ó ní kò sí nǹkan kan ń bẹ̀ ọ̀gá bá dà pé every 3 years lèmi máa ń change nǹkan lémi ọdún yìí ni mo máa change gbogbo àwọn nǹkan lémi ó yá gbogbo àwọn eléyìí tí mo máa change gbé mọ́tò wá kó lọ kó sílé ibẹ̀ yẹn ṣé orí ìyanu gbà bí orí ìyanu gbà orí ìyanu gbà gbogbo wa la máa rí ìyanu òpin ọdún gbà lórúkọ Jésù àmín. ìyanu kẹta tí mo tún fẹ́ sọ ni pé obìnrin tí ò nílé ọmọ tó jẹ́ pé àwọn dókítà ti tẹ̀sí ẹ̀ wọ́n ti wò wọ́n ní kò nílé ọmọ ẹni tí ò bá sì nílé ọmọ kò sí bó ṣe fẹ́ bímọ ṣùgbọ́n nígbà tí Ọlọ́run gbé iṣẹ́ ìyanu ẹ̀ dé ǹjẹ́ mọ̀ wípé ẹni tí ò nílé ọmọ wọn ló bí ìbẹta ó bí ìbẹta láì nílé ọmọ ṣé ìyanu ni àbí kì í ṣe ìyanu olùgbọ́ mi ìyanu tó máa ya aráyé lẹ́nu tó máa ìwọ tó ń ṣàìsàn gan ìyanu tó máa ya dókítà lẹ́nu Ọlọ́run á fi ká ọmọlé lórúkọ Jésù Ọlọ́run á gbé ìyanu ká ọmọlé lórúkọ Jésù nítorí orúkọ Jésù Kristi tí a ń celebrate ọjọ́ ìbí ẹ̀ ní Christmas yìí ní ìyanu Ọlọ́run tó ń jẹ́ ìyanu tó ń ṣiṣẹ́ ìyanu tí orúkọ rẹ̀ ń polongo ìyanu lórúkọ Jésù á polongo ìyanu ẹ̀ láyé wa lórúkọ Jésù já sáré gbàdúrà yìí já sọ pé bàbá mi ìyanu òpin ọdún tó máa mú mi sọkún ayọ̀ Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi ìyanu òpin ọdún tó máa mú mi tómi jẹ́ ayọ̀ Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún mi ìyanu òpin ọdún tó máa mú mi jíjú ayọ̀ tó máa mú káwọn ènìyàn wá bá mi sọpẹ́ Olúwa yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda fún mi yọ̀ǹda fún mi Jésù Olúwa wa àmín. Olúwa ẹ̀bùn ìyanu òpin ọdún tí ẹnikẹ́ni kò tí ì gbà nínú ìran mi rí Olúwa gbélé mi lọ́wọ́ Olúwa gbélé mi lọ́wọ́ Olúwa gbélé mi lọ́wọ́ Olúwa gbélé mi lọ́wọ́ ẹ̀bùn ìyanu òpin ọdún Ọlọ́run yọ̀ǹda ẹ̀ fún mi yọ̀ǹda ẹ̀ fún ẹbí mi yọ̀ǹda ẹ̀ fún ilé mi yọ̀ǹda ẹ̀ fún iṣẹ́ ìránṣẹ́ mi ìyanu òpin ọdún Olúwa gbélé mi lọ́wọ́ lórúkọ Jésù mo gbà á bẹ́ẹ̀ ló máa rí fún ẹ̀yin àti olùgbọ́ mi àti èmi náà pàápàá ní orúkọ Jésù Olúwa wa àmín àmín orúkọ Jésù. Olúwabùkọ́lá ló wà lórí ètò Kò Sí Mìmì nígbà tí wọ́n tún máa pàdé ní ọjọ́ mìíràn ìyanu òpin ọdún yóò ká ẹ̀yin àti èmi mọ́lé ní orúkọ Jésù àmín 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 lórúkọ Jésù. Merry Christmas in advance. Bye.